Portable ti jáwọ́ lórí ọ̀rọ̀ Saheed Òṣùpá yìí o. Aláyé sì ń fohùn sílẹ̀ gan o. Kí ló dé ẹ̀wù voice ẹ̀wù fídíò yìí. Aláǹsẹ̀ ìyọkúyọ ẹ̀yin fáǹsì mi. Ẹjọ́ ṣe Spotify náà yẹn Apple Music ni mo ní pé dandan nǹkan mọ́ ti jó ṣàkúṣàkú o. Àti jó ṣàkúṣàkú ká tó jó àmàpíànó. Ó dáa jó Zazo. I'm the newborn fella, èmi kan o. Ẹja Slim kò gbọ́ kankan. Ẹ jọ ṣé mo ẹ̀ṣẹ̀ wá fi èmi lọkùnrin mẹ́ta ọkọ ìyàwó mi. Holy bridge. I only use bridge nínú orin Pasuma Saheed Òṣùpá. Bridge ni mo lò lónú orin Saheed Òṣùpá o. Wọ́n fẹ́ jára wọ̀ mi. Ti àwọn pátá tí mo kọ sẹ́yìn yẹn kọ. Sẹ́yìn lẹ́ni bíìtì ni. Kẹ́ni má nìyí o. Ajẹ̀bíjẹ̀ karahun. Ìjàpá ẹ̀wò tó bá jẹ́ bẹ́ẹ̀ stop ẹ̀. Portable nǹkan tí mi máa sọ fún ẹni wípé Saheed Òṣùpá ọmọ gan pa orin tí wọ́n yọ. Bàbá ti jáde, bàbá ti sọ̀rọ̀ bí voice yẹn ti dọ́dọ̀ ẹ̀. Bí voice yẹn ti dọ́dọ̀ ẹ̀. And mo dey expect pé nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ nǹkan tó yẹ kókó sí ni pé kó pe bàbá mi ẹ̀rọ àṣà mo máa notice nǹkan kan. Tó bá jẹ́ wípé bàbá ló gbégbèsè yẹn, bàbá máa jẹ́ kó mọ̀. Bá jẹ́ pé àwọn wọn máa jẹ́ kó mọ̀. Bá jẹ́ pé solution wọn máa jẹ́ kó mọ̀. Bọ́jà tó jáde lórí social media tó ń bú wọn yẹn kọ́ ni solution. Aláyé máa yára ní brain. Ẹni tẹ́lẹ̀ bọ̀bọ̀ ẹ jọ ẹ máa ya ní làákàyè ẹ jọ ọmọ kékeré ni. Kì í ṣe bẹ́ẹ̀ náà ló ní làákàyè yẹn tó. So bàbá ọmọ nǹkan pa ọ̀fẹ́ yẹn olólùfẹ́ mi. But ẹ bá Portable sọ̀rọ̀ kó yẹ máa fi Saheed Òṣùpá wọlé mọ́. Kó yẹ sí bẹ́ẹ̀ mọ́. So bó ṣe jẹ́ ní this is Ademade. Bye for now. Ade Omo Ade, advocate for the masses.